ọ̀fọ̀ ńlá mọ̀ ti tó sàbáyé o lágbo tíátà àgbò òṣèré Òkèmẹsì mọ̀ ti tó jáde láyé báyìí. Gbajúgbajà adẹ́rìn-pòṣónú Bámidélé Tópẹ́ Saint tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òkèmẹsì ti jáde láyé. Òkèmẹsì ni a gbọ́ pé ó jáde láyé o ní ilé ìwòsàn ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 24 oṣù kejì ọdún 2026 ní dédé aago 12 kù ìṣẹ́jú 10 o. Àgbà òṣèré náà papòdà lẹ́yìn tó lo wákàtí díẹ̀ ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nílé ìwòsàn nígbà tó kéde ikú rẹ̀ lójú òpó Instagram. Tony Montana Jeff tí òun náà jẹ́ àgbà òṣèré ni wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùúsí báyìí. Pẹ̀lú ìbànújẹ́ ọkàn mò ń kéde fún ayé pé Òkèmẹsì ti jáde láyé. Dókítà kéde ikú rẹ̀ ní dédé aago 12 kù ìṣẹ́jú 10 ní òwúrọ̀ yìí o ọjọ́ 24 oṣù kejì ọdún 2026. Òkèmẹsì ti lọ o a ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbókùúsí. Mo máa bá ayé sọ̀rọ̀ lórí ètò ìsìnkú rẹ̀ tó bá yà wò. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dìde ìrànlọ́wọ́ fún Òkèmẹsì kí Ọlọ́run bá wa tẹ́ Òkèmẹsì sí afẹ́fẹ́ rere o kó sì fún un ní ìforíjì. Tony Montana ló sọ̀rọ̀ o. Bákan náà ni Tony Montana tó rọ àwọn èèyàn àti olólùfẹ́ Òkèmẹsì pé kí wọ́n má fi owó ránṣẹ́ o sí àpò owó tí wọ́n gbé síta fún ìrànlọ́wọ́ mọ́. Ẹ jẹ́ kí a fi àsìkò yìí sọ fún yín ẹ má fi owó ránṣẹ́ sí àpò owó tí a gbé síta mọ́ o. Òkèmẹsì ti kú o. A ó lọ fi òpin sí àpò owó náà nítorí a mọ̀ pé fídíò tí a ṣe yìí ó lè má dé sí ọ̀dọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn. Kí ló ti ṣẹlẹ̀ ṣáájú? Òkèmẹsì gbé fídíò kan síta o ṣáájú láti sọ bí àìsàn náà ṣe ń bá a fínra tó ń béèrè fún ìrànlọ́wọ́ àwọn èèyàn. Ó ní òun gba ìtọ́jú nílé ìwòsàn kan nípínlẹ̀ Èkó kó tó di pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun níbi tó ní wọ́n ti fi àdúrà jagun fún un. Ṣùgbọ́n Òkèmẹsì ti padà jáde láyé báyìí. Ìròyìn ẹ̀gbẹ́yẹ̀gbẹ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí. Ẹ máa pè ká o. Ẹ máa fèròǹgbà ẹ̀ sábàlá àríwúsí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.